ọ̀làjúdé ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo tàdá ìbá. ẹ máa wo ẹgbẹ́ àwọn kí ti gbé o akíwakú àṣálẹ́ akíwa káàbọ̀ sórí ètò onílé Àwórì àṣálẹ́ ní ohun èmi ọmọ Inọ́lá o Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kọ àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ gẹ̀dẹ̀gbẹ̀dọ̀ ọmọ ẹbó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ́ sàmàlé ọmọ níkọ́ ọ̀dájú mẹ́ni ọ̀wọ̀ èmi náà rí mùtọ́dé sórí ètò tálẹ́ yìí ká tó tẹ̀síwájú mò ń ṣe bà àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba lè jẹ́ kí tọ́ ṣeéṣe fún wa lè ní ó tó jọ́ mẹ́ta láti wà lórí ètò yìí ṣùgbọ́n àdúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run jẹ́ kí tèní kí bọ́ sí fún wa adá gbogbo àtọ́lọ́ padà sọ́dọ̀ adẹ́dá àṣẹ̀dá torí pé ilé ní Olúwa ẹ̀ máa gbogbo lọ́wọ́ mo ṣe bá ládéládé ilé Àwórì ọ̀tọ̀kùlú ìlú ẹ̀yẹ ọba ẹ̀yẹ ìjòyè ẹ̀yẹ olórí wa wọn gbogbo pátá ní ìṣèbálá lẹ́yìn gbogbo ẹ̀yẹ ládéládé ilé Àwórì pápátá mi ò yọ ẹnìkọ̀ọ̀kan kù sẹ́yìn mo wá ṣe bá gbogbo ẹ̀yẹ ìyá wa arúgbó aṣọ má kanlẹ̀ ẹ jẹ́ kí jú mi ṣe lè ní kí n lọ rí kí n bọ̀ rí fíníwẹ̀ ilé díẹ̀ mi tó kú ẹ̀ mọ́ bọ̀ kí ẹ̀ ṣe máa jẹ́ ríwẹ́ ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ gbọ́ anthem wa àmì padà bọ̀. Ilẹ̀ Àwórì ìlú tiwa ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó lílé lóko lèyí odi Àwórì ọ̀hún ṣolí gbogbo wa ilẹ̀ lè ṣọ̀ fún wàrà ẹ̀tọ́ yìí ara ẹ̀jìká àjùmọ̀gbéga ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára àtọ̀nà ìfẹ́ sáwà àtọ̀nà ìfẹ́ sáwà ọmọ ọlọ́fin ìdè kájọ gbélé wa lárugẹ tọmọdé tàgbà ilẹ̀ wa lọkùnrin ẹtì lóbìnrin ilẹ̀ Àwórì ológo ọmọ ọlọ́fin lí gbogbo wa ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára ẹja rántí ọ̀hún ọmọ wa ẹja rántí ọ̀hún ọmọ wa èyí òkùnkùn bìrìbìrì ìmọ́lẹ̀ ti dé fún gbogbo wa iṣẹ́ tó bẹ̀rẹ̀ ìdè lọ́kùnrin ẹtì lóbìnrin ikú làwọn ló ń dàgbà jùlí ọmọ ọlọ́fin ìdè ìfẹ́ lí omi tí ìfẹ́ lí omi ṣá ìfẹ́ lí omi yára fún ògo ilẹ̀ wa. fún ògo ilẹ̀ wa ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi yára òun náà làmí sọ ẹ jẹ́ ká fira wa ṣèkọ̀ṣo náà ọmọ ọlọ́fin ìkọ̀ṣo náà lé gbogbo wa wà kò ní bàjẹ́ a ṣe é ṣe fún wa irewẹ́ yìí lójú owó mi rí ìrẹ́lẹ́jú gbogbo àmà rí o ká tó bẹ́ sójú àgbàmì ètò ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ òun límítì wá lè lórí ètò yìí ọ̀pọ̀ èèyàn lé owó bí lágbé wa o ká dúpẹ́ lọ́wọ́ òun lè rí wa o a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa lórí ètò yìí Mr. Kamarudeen Òjó Olówó Ògbóni Ògbóatọ́ kò ní bàjẹ́ àjọṣe wa wà ní bàjẹ́ wà á ṣe pẹ́pẹ́ làṣẹ Èdùmàrè Adébáyọ̀ Ibrahim Jamiu gbogbo yìí òkè òkú lọ lẹ́wà ẹ̀kúrẹ́ oko délé Prince Kenny Akíòsí Ògbóni èèyàn là gbogbo yìí làkí ọlọ́fin àgbèwà ẹ̀kúrẹ́ oko délé Mr. Olúwatósìn Babátúndé Ògbóni Ògbóatọ́ kò ní bàjẹ́ àjọṣe wa ò ní bàjẹ́ à á ṣe pẹ́pẹ́pẹ́ làṣẹ Èdùmàrè ire wẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmàrí àrẹ̀mọ Olúkòsọ́kọ́ ọmọọba Ìwóró àrẹ̀mọ yìí dáa mo mìíràn àrẹ̀mọ tiẹ̀ tó yàtọ̀ àjọṣe wa ò ní bàjẹ́ ẹ kórè oko délé ẹ ò ní gbé sàjò làṣẹ Èdùmàrè ọba aláǹlẹ́gẹ́ ọlọ́ta tìlú Ọ̀tà kábíyèsí ẹ pẹ́ fún wa lórí àpèrè yìí o àjọṣe wa ò ní bàjẹ́ làṣẹ Èdùmàrè ọba Oyèkàn Alápá tìlú Àpá kábíyèsí gbogbo yìí lómi tìwálè lórí ètò yìí ọba Dr. Abraham Ọ̀gábí Òyìkí ìlú àkọ́kọ́ onímèké tìlú Mèké kábíyèsí ẹ pẹ́ fún wa lórí àpèrè yìí o
akẹran onímọ̀ọ́bá ẹkùn ọmọ akẹran tí ń jẹwé gbégbé gbogbo ilá kí gbogbo ilé wà pẹ̀lú wa lórí ètò yìí àkíyí mo kí Alhaji Isiaka mo kí yí àṣẹ pẹ́pẹ́pẹ́ ọlọ́fin àgbè wa o kò ní bàjẹ́ Alhaji ẹni ọlọ́run mọ̀ gbogbo ilé wà pẹ̀lú wa lórí ètò yìí Mrs. Dasliva ìyálé kan ẹkúrè oko délé Alhaja Balikis Adétítù Akíòsí gbogbo ilómi tí wàá lè yìí olóyè Saheed Olúsí ààrẹ fún ti Candid lọ́hún gbogbo ilá kí Alhaji Kẹ́hìndé Sàákà aṣojú ọlọ́tà ògbóni ògbóatọ́ kò ní bàjẹ́ Adéwálé Quadri Lawal ọmọ bá wọlé gbogbo ilá kí gbogbo ilómi tí wàá lè yìí wọn níṣàláì kí òjíṣẹ́ olúwa Ayọ̀délé Ògúnbíyì Igwe 1 aláṣẹ ti CCC ìjókòó lọ́hún FCBA International mo kí yóò gbóní ìjọ ọlọ́run á máa tẹ̀síwájú mo dúpẹ́ lọ́wọ́ yìí Ògbóatọ́ àṣepẹ́pẹ́ o ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ o mo wá kí mọ́nítà aṣọ òkè ọ̀hún lómi tí wàá lè lórí ètò yìí iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ AAA Royal Store mo kí ẹ̀yin ti kẹ́ gbogbo ilé wà pẹ̀lú wa lórí ètò yìí àṣepẹ́pẹ́ àjọṣe wa ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ire lójú owó mi rí ire lójú gbogbo àmà rí o mo wá kí gbogbo àwa òṣìṣẹ́ ilẹ̀ Àwórì pápátá lẹ́ni kí ọ̀gá mi Akínyòsí Jamiu àjọṣe wa ò ní bàjẹ́ àṣepẹ́pẹ́ ọlọ́fin àgbè wá ire wẹ̀yí lójú owó mi rí ire lójú gbogbo àmà rí o ká tó wá tẹ̀síwájú nínú ètò wa ká tó bọ́ sójú agbami ètò a ti sọ fún wa lè wípé lálẹ́ yìí mo máa wà lórí ètò yìí pẹ̀lú adẹ́rìn-pòṣónú ọmọ wa ní gbogbo àmọ̀ sí Láwórì àjọ máa wà lórí ètò yìí lálẹ́ yìí kí ẹ ṣe jẹ́rìí wẹ́ ọlọ́fin àgbè wa ká tó wá lọ síbẹ̀ ẹgbẹ́ àwọn ẹ̀ láìpéjì wa o lílẹ̀ Àwórì Media ibẹ̀ náà lẹ̀ tí ń rí wa wò yìí kétékété yìí ẹ bá wa pínṣẹ́ yìí fún gbogbo olùbátọ́ yẹ kí rí ẹ láìkì péjì wa a lè gbọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ kan wá bẹ́ yan là ẹ láìkì péjì wa bákan náà kí ẹ ṣe jẹ́rìí wa àmì rọ̀ wá gbogbo social handle wa Instagram àwa níbẹ̀ nílẹ̀ Àwórì YouTube wa wà ń bẹ YouTube nílẹ̀ Àwórì ẹ lọ síbẹ̀ ẹ subscribe lórí YouTube channel wa ẹ máa woṣẹ́ wa bẹ́ẹ̀ bá woṣẹ́ lágbé síbẹ̀ kò ní ìtumọ̀ ẹ yé ká dúpẹ́ lọ́wọ́ òun lè mí fún wa ní tọ́rọ́kọ́bọ̀ wípé kí ẹ lè máa rí wa wòwẹ́ yìí torí dátà lámì lò gbogbo ẹ ó ní kì í ṣe ó ní òun lè bá dé ká dúpẹ́ lọ́wọ́ òun lè mí tì wá lè lórí ètò yìí ọlọ́fin àgbè wá ṣeéṣe fún wa ire wẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o ẹ yé ẹ bá wa pín iṣẹ́ yìí Twitter handle wa náà àti nílẹ̀ Àwórì á wà níbẹ̀ kò ní bàjẹ́ fún wa ire wẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o kí n tó wá bọ́ sójú agbami ètò ẹ jẹ́ ká lọ gbọ́ ìpolówó wa à ń padà bọ̀ kíná. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Ìsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Àtà Owódé títí lọ dé di Ìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè Ankara jàlábíà fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Èdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. kí ẹ ṣe jẹ́ ẹ̀ríwẹ̀ AAA Royal Store ẹ bá wa bá ń rajà Ìdíọ̀kẹ́ lọ́hún lọ́gbé múlé sí ẹyẹ ẹ bá wa bá ń da òwò pọ̀ ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ fún wa ire wẹ́ yìí lójú owó mi rí ire lójú gbogbo àwọn àrí o ẹ bá wa gbé iṣẹ́ fún ọmọ wa Mọ́nítà aṣọ òkè ọmọ tí wàá lè yí wa gbogbo àlejò lábàgbé wá sórí ètò yìí lómi ṣe lọ ṣọ́ ẹyẹ àárọ̀ wá ẹ bá wa gbéṣẹ́ fún Mọ́nítà aṣọ òkè Ẹgbẹ́dá lọ́hún lọ́mú lé sí bẹ́ẹ̀ bá tọ́ dé Akẹ̀sànkẹ́ ọ̀wà libẹ́ ẹyẹ ẹ bá wa gbéṣẹ́ fún ẹ lè pe Mọ́nítà aṣọ òkè sórí 07031968743 sórí nọ́mbà òun ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ wa lè yé wa ara lọ́mú fàṣọ òkè dàsẹ́ kò tí kù síbì kan kódà ọba yìí ṣe arìnrìn gẹ̀dẹ̀rẹ́gẹ́dẹ́ láò kí ẹ ṣe jẹ́ ẹ̀ríwẹ́ ọlọ́fin àgbè wá a ṣe é ṣe fún wa ire wẹ̀yí lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o kí ẹ ṣe jẹ́ ẹ̀ríwẹ́ màá wá lọ sọ́dọ̀ àwọn Candid collection of Àwórì and descendant in diaspora Candid ọ̀hún wà ní ìlú ọba lọ́hún
kámi dára lè dá kámi ṣeéku lè dá ọ̀mí gbé ọmọ Àwórì ogbó ọ̀mí gbé òun lárugẹ lílé lèyí kẹ́ scholarship oríṣiríṣi gbogbo bulọ́ọ̀mí náwó sí Àwórì house gbogbo ọ̀nàwó síbẹ̀ lọ́tún lòsì gbogbo ẹ̀ àní kí kíní yìí ká lè rì pọ̀ kí a lè jẹ wá dáadáa ògo yẹlé ọ̀hún mi gbéga lèlú òyìnbó lọ́hún lọ́gbé wà ààrẹ fún ẹgbẹ́ yìí lọ́dún láwa yìí ṣíṣe wà lọ́nà fún gbogbo dáadáa kọ́lọ́hún dẹ̀mí gbogbo wa sí ìwọ́n bẹ́ẹ̀ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí gbogbo ọ̀hún lè wà lókè òkú lọ́hún bẹ́ẹ̀ bá máa darapọ̀ mọ́ collection of Àwórì and descendants in diaspora Candid ẹ lè pe ààrẹ olóyè Saheed Olúsí ẹ lè pe òun sórí +1 ẹ lè pe òun sórí nọ́mbà yẹ chairman membership committee di méjì ọlọ́nà dé lọ́hùn mi jẹ́ òun wà ní ìlú Amẹ́ríkà USA lọ́hùn ẹ lè pe òun sórí +1 240 529 7523 bákan náà secretary membership committee Olúmídé Ìdòwú lọ́hùn mi jẹ́ ẹ lè pe òun sórí +1 647 248 4890 ẹ lè pe òun sórí nọ́mbà yẹ bákan náà bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ká mọ gbogbo kí ṣe mí lọ gbogbo kúlọ̀ ti ṣe àti ẹ̀ ti mọ kúlẹ̀kúlẹ̀ lórí Àwórì collection of Àwórì and descendants in diaspora Candid ẹ lè lọ sí website www.awori.org kódà gbogbo kúlẹ̀ bá ti máa rí gbogbo ẹ̀ ló wà bẹ pápátá ẹ̀ rí kétékété lọ́dún yìí Àwórì Day àwáyé lágbára Ọlọ́run ó wà nínú ìpalẹ̀mọ́ rẹ̀ ní ọdún yìí nínú oṣù October kìíní títí di ọjọ́ kẹta ní ẹ̀ máa wáyé ní ìlú Amẹ́ríkà lọ Florida ní Miami ní ó ti máa wáyé kọ́lọ́run dẹ̀mí gbogbo wa sí gbogbo wa náà ló máa péjú ṣe láṣẹ Èdùmàrè ire kàbìtì lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o kí n tó wá lọ gbé àlejò mi wọlé lé alẹ́ yìí àti sọ fún wa wípé èmi pẹ̀lú Láwórì ló máa wà lórí ètò ní alẹ́ yìí àti sọ ẹ̀ fún wa lè kí ẹ̀ ṣe jẹ́ ẹ̀rẹ́wẹ́ ọlọ́fin á gbé wá kí n tó gbé Láwórì wọlé ẹ jẹ́ ká gbọ́ ìpolówó àyẹ̀mú padà. bí mo bá dé jẹ́. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbogbo wa látòkè wá bá dẹ̀ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kan líbi àti wọ́n máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yìí mẹ́fà sẹ́yìn fún wa ká dẹ̀ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì lè tajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa nílẹ̀àwórì@gmail.com ẹ̀bí kẹ́ẹ̀kan sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kì ní ìlú nílẹ̀ Àwórì. gbé kalẹ̀ yìí òkè lẹ́mìíràn sí òkè lẹ́mìíràn máa lọ́wọ́. ètò yìí nílẹ̀ Àwórì ètò tó ṣe pàtàkì gan ni káwọn ọba wa kan bá wa dìde sí láti gbé lárugẹ àtàwọn baálẹ̀ mò ń rí inú mi máa ń dùn pé ètò owó lómi lọ yìí ètò Àwórì ètò yìí dá púpọ̀ jù. ìmọ̀ràn tí wọ́n fẹ́ gba gbogbo àwọn ọba wa àtàwọn olóyè ni pé kí agbárùkù tí ohun tí ẹgbẹ́ dání kó má bàa padà kú lọ́la. oore la ṣe fọmọ Àwórì kò gbé torí pé àwa la ṣe fún o ò ṣe fẹ́ẹ̀lì yẹ ara rẹ ló ṣe fún torí pé bí ètò wí bá ń tẹ̀síwájú bọ́ọ̀rọ̀ Àwórì ò bá kú bí iná rẹ bá ń jò lókè lálá ẹ̀yìn ògo gbogbo wa là. ètò iṣẹ́ ìdíje sí Olúwa fún iṣẹ́ ní ìdíwọ̀ kankan nípa rárá ẹ máa bá ṣe yẹn bọ̀. kí ṣe jẹ́ ìríwẹ́ ògo Àwórì ò ní wọ omi làṣẹ Èdùmàrè àti wà lérò ọgbóni ẹ ṣe ẹni ká máa bá ṣe yẹn bọ̀. mo sọ fún wa wípé lálẹ́ yìí èmi pẹ̀lú Adórípòṣónú ọmọ wa lè jẹ́ wípé omi gbògo ilẹ̀ Àwórì ga lórí gbogbo eré orí ìtàgé alágbéléwò gbolí gbogbo àmọ̀ sí Déndé l'Àwórì
àjọ máa wà lórí ètò lálẹ́ ìlàmú ti sọ fún wa lìyẹ òun náà sì ti wà ní ìkàlẹ̀ fún wa lálẹ́ yìí pé gbogbo bí bá ṣe máa lọ sí náà lájọ máa jọ ṣe lè alẹ́ yìí ẹgbẹ́ wa nọ́mbà alẹ́ lè fi pè wá sí lálẹ́ yìí òun ló wà lórí ẹ̀rọ alágbèéká wa lè mí lọ yẹ òun lẹ́mí wò yẹ bóyá bàbá ti wà lójú àgbàmọ̀ ètò bàbá lẹ́kùn lá máa béèrè lọ́wọ́ àlejò wa talẹ́ yìí ìyẹn Láwórì nọ́mbà alẹ́ lè pè wá sí òun ló mí lọ ẹ jẹ́ kí n lọ gbé ògbóni yìí wọlé ẹ máa wo Láwórì. kéti gbé o. eré kàbìtì ẹ kú àṣálẹ́ o. àwa rè rí o àtijọ́ tí mo kò lè blọọkù o. àṣẹ Èdùmàrè ẹ bá wa dárúkọ yín fún gbogbo ọ̀hún lèmi wò wá lè àgbáyé pápátá ẹ jẹ́ kọ́ ọmọ ẹni láàmì bá sọ̀rọ̀ o. èmi ọmọ yìí Déndé Láwórì ló ń sọ̀rọ̀ adé àdèlé ọmọ wọn libà èmi fáàmì ló ń sọ̀rọ̀ yìí o olórí ẹbí gbogbo Àwórì pátá ló ń sọ̀rọ̀ yìí o mo kí gbogbo yìí pátá làṣẹ lẹ̀ yìí ẹ ti jẹ́ ẹ ti mú gbogbo yìí ò lè dí o. àṣẹ. ìṣẹ̀lẹ̀ bá ṣe lọ̀sán owó lílá ló máa dá o. àṣẹ Èdùmàrè. iṣẹ́ lè gbogbo yìí bá ṣe lòru Ọlọ́run bá mi sọ́dọ̀ mọ́ làǹtìláǹtì o. àṣẹ wá ẹ sẹ́yìn bá mi dúró sórí ìlà gbogbo ẹ̀yà ara lé lálẹ́ yìí kódà gbogbo akọ́sómi ọmọọba adé àdèlé òun lẹ́yìn tí mi gbọ́ ọ̀rọ̀ lé irun ọ̀hún ló ti dárúkọ fún wa yẹ lálẹ́ òdúlọ́wà ọ̀ìṣàmọ̀ olóko ọmọọba adé Láwórì. kábíyèsí. inú wa dùn lẹ ti rí lórí ètò wa lè ní àti gbọ́ orúkọ yìí nínú ibi ìgbàlẹ̀ ń dárúkọ ìṣẹ̀yìn ẹ jẹ́ ká mọ ẹ dárúkọ ibà líbẹ̀ ẹ jẹ́ ká mọ ọmọbílẹ̀ jẹ́ gangan lílé Àwórì. ọmọ ọba níwà. ibà àkóso yìí. ibà oṣù yìí lẹ́yìn wa. ó dàwẹ́. ibà Àwórì ò dẹ̀ pé méjì. bẹ́ẹ̀ni. ibà lè Dr. Adésínà Sulaimon Jafo ti jọba ìlú ọmọ ìlú ẹ níwà. ó dàwẹ́. a rí wípé ẹ̀mí gbé àṣà torí òwúlé ètò ìdánilẹ́lẹ́ lálẹ́ yìí a fi sọ orí èdè wa a sì rí wípé ẹgbẹ́ sáńbọ̀dù rẹ̀ yẹ gangan lẹ́yìn gbé dání kámi polówó torí Àwórì lẹ́mí jẹ́ orúkọ gbogbo wa lẹ́mí gbé kiri yẹ nínú kí ẹ̀yin ṣe wá rí gbàrí jẹ́ wípé èdè yìí lẹ́yìn láàyò àti pé kìtẹ̀ tó lọ síbẹ̀ iṣẹ́ wo lẹ́ẹ̀ tí kọ́kọ́ mi ṣe kó tó di wípé ẹ di eléré orí ìtàgé ló di wípé a di wípé àmì rí yí ẹ̀mí gbé àṣà Àwórì lárugẹ. ẹ ṣe elétò adáfúyẹ lọ́wọ́ jẹ́ kẹ́mi igò fún wa. àṣẹ Èdùmàrè. iṣẹ́ nílẹ̀ Àwórì tẹ́ gbé dání Ọlọ́run lè gbà lọ́wọ́ yìí. àṣẹ wa. ojú yóò dẹ̀ lè fọ́. àṣẹ. ọkàn yà balẹ̀. àṣẹ Èdùmàrè. ewu lè wa lọ́kàn tèmi láti kékeré ni pé ó wù mí kí n má gbógun ìlú mi ga. lóòótọ́ gbanilọ́léèwé à ń kọ́ eré orí ìtàgé láti iléèwé a bá máa ṣe bíi end of the year party. ṣé ẹ mọ̀ pé wọ́n ní ká la máṣọ ìyá wa káàrún ká má fi kọrin ẹṣẹ́ àdúpẹ́ ọbọ̀lúwa àfòyìn láyọ̀ polongo yẹ rí bàbá wa láwọn má kọlu ìgbà láwọn alẹ́ primary àti ìgbà eléré orí ìtàgé tí wù mí má ṣe. ṣùgbọ́n ìtorí àwọn òbí lè bí wa wọ́n ṣàfẹ́ ká mọ kíní ọkàn wọ́n fẹ́ ká kàwé ká tó tẹ̀síwájú lè pa iṣẹ́ ọwọ́ ọkàn mo ṣe gbìyànjú ká la kọ́ṣẹ́ rẹfrigirétọ̀ lọ́dọ̀ bọ̀dá mi ọ̀kan lílú Ìgbẹ́sà Jabdol bọ̀dá Jamiu Jabdol náà ń porúkọ bọ̀dá ẹ̀ àwọn ló kọ́ mi lè rẹfrigirétọ̀ ṣùgbọ́n kọ́ ṣe mi kọ́ mi yẹn bàbá rán mi níṣẹ́ pé kí n lọ́ọ́ mú sí kálá kó irinṣẹ́ ọkọ̀ wa màá kọ̀ gba National Theatre lọ́ni torí pé kíní yẹn ń wù mí màá sẹ́ máa láwọ àwọn lèmi ṣe iṣẹ́ àtàlíbẹ̀ tí lèǹkà mi fi di pé mo ń kò líléèwé mo tọ́ ń tẹpá mọ́ pé n sẹ́ máa ògo ìlú mi wọ́n sẹ́ máa mọ̀ mí pẹ̀lú ògo ìlú mi ó sì ti wà lọ́kàn mi láti kékeré pé ìlú mi ṣe gbogbo àwọn ènìyàn ní rí ní iṣẹ́ tíátà kì í fi èdè ìlú Àwórì hàn kì í fi ṣiṣẹ́ tíátà yìí kí ni ẹ wá ń dùn mí pé ìlú mi èdè ìlú mi dùn ó dùn gbọ́ létí àwọn ènìyàn ń gbádùn ẹ pípọ̀ bí wọn bá farabalẹ̀ bó bá wà láàrin Àwórì àárẹ̀ rí ìyọ̀kọ́ pọ̀ líbẹ̀ àárẹ̀ rí èṣù nígbà bẹ̀rẹ̀ sí lé blind pé ókè ó Ọlọ́run ọba jọ ṣàánú mi
mo bẹ̀rẹ̀ sí lè gbàdúrà kọ́lọ́hún ṣe ní kí n dọ́dọ̀ bí gàba sì rí wí mo bẹ̀rẹ̀ sí lè put mi through pé wẹ́ẹ̀ ló máa ṣe wẹ́ẹ̀ ló máa ṣe wẹ́ẹ̀ ló máa ṣe kí n ká mi bẹ̀rẹ̀ mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú òwú lúkúlúkú lijọ́sí ìgbà ni mo kọ́kọ́ má bẹ̀rẹ̀ tíátà mo kọ́kọ́ ń ṣe ìpín lúkúlúkú ìgbàlẹ̀ lúkúlúkú kú gbogbo àwọn páàtì lè yẹ kí lúkúlúkú ṣe kí tó kú èmi náà ní kí má la ṣe torí pé mo lè sọ èdè ẹ dáadáa ìgbàlẹ̀ wa yá ni wàá rò pé mi ò lè máa pín délé káṣọ ìdèlú bàbá mi nù ẹ lè bá ṣe ìdèlú bàbá ẹ nù lè ṣe ìdèlú ìyá ẹ nù àbó pẹ́ tírí tí owó mèremère á má nù ìdí ẹlẹ́ nǹkan mi bá kú padà sílé pápátá pé màá má sọ ìdèlú mi bó pẹ́ tírí tí àwọn aráàlú mi á gbà mí tọwọ́ tẹsẹ̀. ọgbọ́kùlà mi sọ. wọ́n gbọ́ wùlì mi sọ òun ló sọ mí di bàbá àwórì ọ̀nàbílẹ̀ ronú tèmi sí pé mo lè gbà gbogbo olúmẹ̀gà òórè wí. ní bàbá bẹ̀rẹ̀ sí lè ṣe tíátà làgbà kí ń jẹ́ bàbá àwórì ò déndé bàbá àwórì déndé láwórì déndé bàbá àwórì olórí ẹbí gbogbo àwórì. pàápàá kínú gbogbo àwọn ènìyàn mi ṣe bẹ̀rẹ̀ sí lè dùn rẹ̀ wí. kódà. ibi nìdélé ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ẹ. ọpẹ́là gbogbo ará lé mi wò wá pápátá ọmọ tiwa òun lájọ wà lórí ètò lálẹ́ yìí ó Déndé Láwórì Adé Àdèlé àjọ wà lórí ètò Adórí Pòṣónú lọ́wọ́ Odúlọ́wọ́ àìmọ̀ olóko adékàtọ́jọ gbé èdè wa yìí kàtọ́jọ gbé yẹ̀wò ọ̀hún yan èdè Àwórì yìí lé kódà ó jẹ́ ìwúrí gbogbo ìgbà níbà wo eré alágbéléwò nígbà ẹ lè jẹ́ pé mo rí èèyàn lè mi sọ èdè mi inú mi dùn torí gbogbo àwọn ẹ̀yà yòókù àríkọ́ṣe mi gbé èdè wọn lárugẹ inú mi ṣe dùn lẹ́tí rí elédè mi lórí ẹ̀rọ amóhùnmáwòrán gbogbo ó jẹ́ ìwúrí ìyẹn náà láì ṣe ní ká gbé ń wá lè ní ká tó wá gbọ́ kì í ṣe kọ́ ṣe rí sí ogbo Déndé Láwórì. kábíyèsí bàbá. Inú wa dùn lẹ̀ ti rí lórí ètò yìí lálẹ́ yìí a rí wípé ẹ̀mí lo umbrella nínú eré yìí a ṣe mọ̀ wípé òde léèyàn ti ní lo umbrella bójò bá mi rò àbí bòrú bá ń bẹ́ẹ̀ yìí bá tọ́ wọlé ẹ̀tọ́ mi gà wọlé umbrella yìí kí ìdúró fún ẹ̀ ṣé àkànmọ̀nà kan là. ṣe pé ó dúró fún kọ̀ọ̀kan ó kàn dúró fún símbọ̀ ni ṣé rí bẹ́ẹ̀ bá wà àárín àwọn ògbólé wa láyé àtijọ́ àwọn bàbá wa ṣé ẹ mọ̀ pé ọkọ̀ ojú omi là ń wọ̀ láti ìlú ọ̀kan sí ìlú ọ̀kan. bẹ́ẹ̀ni. ìgbà ẹ mọ́ bá máa lọ sí ìlú ọ̀kan wọ́n fẹ́ràn kan máa mú umbrella dání káàdẹ̀ máa gbágbádá wọn sọ́wọ́ wọn á kàn wọ ṣòkòtò àti ìtẹ́lẹ̀ ẹ̀wù olùkóso náà máa wọ̀ mọ́ bá wọ̀ mi tíírí tí débi náà ń lọ kábọ́lẹ̀ lọ́hùn wọn á ṣẹ̀ṣẹ̀ wá máa gbádá ẹ̀ sínú ẹ̀ bóòrù bá yọ lọ́hùn wọn á gà umbrella sínú ẹ̀ mo wá wò pọ̀ náà bí sì máa gbà gbé àwọn style táwọn bàbá wa ń lò láyé àtijọ́ yìí táwọn máa tẹ̀ fi mọ̀ pé lóòótọ́ kí ni àwọn fẹ́ fi wo ògbólì gan mo wá ronú tírí pé jẹ́ kí n kúkú la mú umbrella yìí tí n bá bẹ̀rẹ̀ sí lọ umbrella bẹ́ẹ̀ lè ọkàn bá lè pè mí lé bàbá Àwórì á ní bàbá ọlọ́ umbrella. ẹ̀bí. èyí ń bá bẹ̀rẹ̀ sí lé mú méjèèjì kí mú papọ̀ mọ́ àwọn èwo ló sọ mí di bàbá ọlọ́ umbrella ká sọ mí di bàbá Àwórì ọlọ́ umbrella bàbá Àwórì ọlọ́ umbrella. àlàyé gbogbo aráalé àlàyé lẹ ti gbọ́ lé Déndé Láwórì ṣe fún wa yẹ Láwórì ó láàárín kan bẹ ó sáfẹ́rẹ́ àrí pé àfibẹ́rí lórí eré alágbéléwò tààrà láàárín kan bẹ àṣẹ gbọ́ wípé ẹ lọ ṣòṣèlú kí ṣe rí ẹ lè yànnà náà fún wa díẹ̀ kí gbogbo aráalé àmọ̀. ẹ ṣe olóòtú á dáàbò yí pípọ̀ jù. àṣẹ Èdùmàrè. ẹ kú làákàyè. ìgbà tó tó àákù ọkàn kò sí owó lọ́wọ́ mi rárá nítorí ṣẹ́ríṣẹ́ tíátà tá ń ṣe bónìyàn bá lówó lọ́wọ́ lè máa fi pòdúsì fíìmù fárẹ́fárẹ́ hàn lè mọ̀ pé ònìyàn dáadáa ònìyàn ni ẹ lè bá lówó lọ́wọ́ láwọn mákẹ́tà wà ń bá ṣe ọ̀pọ̀lọpọ̀ mákẹ́tà àlẹ̀kẹ̀rí ẹ lè bí ti gbọ́n hàn kì í fẹ́ gbéṣẹ́ fún mo tẹ̀ ti polẹ̀ ti rí tí àjọ òun ló jẹ́ kí nǹkan mi wò pé kí n má fowó ara mi ṣe iṣẹ́ fáàmì ṣùgbọ́n gbà ní ìṣọ̀kan àwọn párẹ́sì ò jẹ́ kí wọ́n jẹ́ ká gbádùn àwọn mákẹ́tà ló la gbéṣẹ́ fún wọn gbogbo owó yẹn kò sí mi ìdẹ́fẹ́ jẹ gbèsè mi ìfẹ́ yáwó mi ìfẹ́ jẹ gbèsè mo ní ṣe à ń wọ pé bọ́n bá ràn mí lọ́wọ́ màá tẹ̀lé gbé àṣà tó wà lé ọkàn mi lórí ẹ̀rọ Àwórì yìí màá tẹ̀lé gbé jáde sílùú torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ohun tí Àwórì yìí sọ
àkó ọ̀rọ̀ là. bí wọ́n bá ń wo fíìmù kí ń wo tẹlifíṣàn kí ń wo gbogbo àwọn kinní wọ̀nyí bí wọ́n bá ń gbọ́ èdè eru mi inú ẹlòmíì ń dùn pípọ̀ ju pé wọ́n tẹ̀ fẹ́ máa fi èdè eru Ògbólé Àwórì yìí kọ́ èdè sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo dẹ̀ gbìyànjú tírí tí àjọ ìgbà ilé òsì kankan ló jẹ́ kí n lò kò sí olùrànlọ́wọ́ kankan ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ọba pé Ọlọ́run á wọlá pé Ọlọ́run tó dá wa sí ìlú Àwórì á mú aláàánú lè ìlú Àwórì á wò pé gbogbo àwa lè ń gbé Ògo Àwórì ga á jẹ́ kán ràn á lọ́wọ́ káà tẹ̀lé ìdè so àdúrà tí mo ń gbà rí sẹ́rí nípa tó lè ṣèlú ìgbà tí ò sí kankan lè ká wo ọ̀tún ká wò sí pé kí máa ṣe gbogbo àwa Àwórì àwa lèmi ṣe àkàyè àwọn olóṣèlú kúkú mi lò wá bàbá máa polongo fún wọn àá polongo àá tẹ̀lé wọn káàkiri ní ká máa ronú pé ẹbọ máa Àwórì níwà ọmọ ìlú Èkó yìí nìdẹ̀ wa kò sí kàn ṣe lè ṣe ká sọ̀tàn ìlú Èkó náà lè dárúkọ ìlú Àwórì náà lè sọ pé Àwórì ló lè kó ní ká mi bá kúkú gbọgbọ́n ká súnmọ́ wọn lèmi ṣòṣèlú yìí kábẹ̀sí ló bá wọn ṣe mú wọn pé bó bá pẹ́ tírítí èèyàn àṣàṣe làádàṣẹṣe yọrí libẹ̀ òun ló jẹ́ kí n takú sí ìdí ọ̀rọ̀ olóṣèlú kó tó jẹ́ pé ẹ̀yẹ lẹ́tù nílẹ̀ Àwórì kó tó fi pé ẹ sọ pé ẹ̀rọ ẹ fẹ́ máa gbé wa sórí program àwọn Àwórì lè jẹ́ olùrànlọ́wọ́ àwọn máa gbọ́ ohun tá à ń sọ wọn á mọ obìnrin tí máa gbà ràn wá lọ́wọ́ òun ló fà á tó jẹ́ pé mo fi lò èdè fíìmù ṣíṣe story wà lọ́wọ́ mi rẹpẹtẹ tó jẹ́ pé story gbogbo ìgbà tí mo ń ṣe gbogbo yìí ló ń rí i pé olùmí ṣe ó dáa ṣùgbọ́n wọ́n ẹ̀ṣẹ̀ yìí kò ságbára pípọ̀ mo ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi ni mi ò dẹ̀ fẹ́ rí ìdọ̀tí lórí ọmọ Àwórì ò mi rí ìdọ̀tí mi ìfẹ́ kàn rí mi lọ kánkán náwó sí mi pé ẹ̀rí kí ṣe rí òun ló jẹ́ kí mi ò lè jáde nítorí bí n bá ní kí n jáde síbi kan wọ́n bá rí mi libẹ̀ wọ́n á rò pé owó wà lọ́ọ̀ mi wọ́n á ṣùrùbò mi owó ní tí fún wọn tẹ́lẹ̀ bí òbí ti sí. àkọọ̀rọ̀ lẹ́sọ. èèyàn máa dẹ̀lì máa jókòó ká ló ká máa wò ni torí ará àta ló máa mọ̀ ará àta ò lè mọ̀ pé kò sí ẹ lè bá súnmọ́ yàn ló máa mọ̀ pé bẹ́ẹ̀ni so nǹkan tó fa gbogbo ẹ tó fi di pé gbogbo ẹ ló pápátá nìyẹn. ẹ ṣe ẹ kú ohun ẹ ṣẹ̀ṣì bá mi dúró sórí ìlà yẹn gbogbo aráalé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ọmọ tiwa rèé o ẹ gbọ́ gbogbo àlàyé lọ́ọ́ ṣe fún wa lẹ́sẹlẹ́sẹ bá a bá máa sọ ti sẹ̀ríyà àárín gbogbo ohun eré àgbéléwò lílà Àwórì ti ṣe líjẹ́ wípé ó fi mí gbé ògo ilẹ̀ Àwórì lárugẹ là èdè yẹn lítẹ̀mí sọ èhé kódà ó jẹ́ ohun ìwúrí ó sì jẹ́ ohun ìdùnnú fún wa bàbá ẹ̀ máa sọ tòótọ́tọ̀ àkú ọ̀rọ̀ ó tó bí ijọ́ mélòó kan sẹ́yìn èmi ò ti fi bẹ́ẹ̀ rí òun lórí fíìmù àgbéléwò mọ́ òun lẹ́gbọ́ lọ́ọ́ ṣàlàyé yìí ẹ jẹ́ ká kúnra wa lọ́wọ́ ṣiṣẹ́ ẹyé àmì rọ̀ wá là ẹ jẹ́ ká mọ̀ fúnra òun lè mí gbìyànjú ẹ̀ ti dìde gbogbo àwa èèyàn ẹ̀yẹ ọ̀tọ̀kùnú ìlú aládéládé ilẹ̀ Àwórì ẹ jẹ́ ká fara wa lọ́wọ́ sókè ọmọ Àwórì mi rì dọ̀tí ẹ gbọ́ àlàyé lọ́ọ́ ṣe bọ́ bá jáde àwọn èèyàn àròpó ti dá tán là àwa lítẹ̀jẹ́ pé àtẹ̀ṣẹ̀ mi à ń bẹ lórúkọ àmì jẹ́kẹ́ ìgbà mi lọ́tẹ̀tọ́ gbé ìrìnsẹ̀ sí ìdìbò bá jáde ìgbà mi báyìí ọmọ amú amọ́lẹ̀ láà pé a gbọ́dọ̀ mú nǹkan kan lẹ̀ kò ẹ̀ sì jọra ń à ń bẹ̀ láwa náà ṣì mí jẹ́ ẹyé àmì rọ̀ wá ẹ jẹ́ ká kúnra wa lọ́wọ́ ṣiṣẹ́ ẹ jẹ́ ká fa àwọn ọmọ wa lọ́wọ́ sókè èdè wa yìí ẹ rí wípé kò kù síbì kan àá ẹ̀ gbọ́dọ̀ gbé lárugẹ là Ọlọ́fin àgbè wa kò ní ìbàjẹ́ fún wa Láwórì. bàbá. ẹ ṣe liwẹ́ ìṣẹ̀ yìí ibùsẹ̀ ọ̀nà wo lẹ́ ń gbó kí ọ̀hún èèyàn wa ń ibisẹ́ ẹ sọmọ̀rọ̀ sẹ́yìn ẹni eré lọ́wọ́ gbó lẹ́ẹ̀ lè ṣe sóde fún àwọn èèyàn ṣùgbọ́n kò sálàtì léyìí pọ̀ bá máa bí àwọn èèyàn bá tẹ̀ máa dá sí kinní yìí kọ́ ṣe máa ṣe gbà ibo lọ́ọ̀ lè gbà wọlé sínú ẹ jẹ́ ẹ ṣàlàyé ẹ fún gbogbo ọ̀hún ọmọ Àwórì àti ládéládé òun lè mí wò wá nítorí kíní yìí ṣe a gbọ́dọ̀ máa sọ ọ́ là. ẹ ṣe olóòtú kọ́lọ́n kó ṣèrànlọ́wọ́ fún gbogbo àwọn tó ń fẹ́ ṣèrànlọ́wọ́ fònìyàn kọ́lọ́n bá mi ṣèrànlọ́wọ́ fún wọn. àṣẹ Èdùmàrè. nítorí kò sẹ́ lè máa pọ̀ ẹnì kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìgbàgbọ́ tí mo ní ni pé Ògo Àwórì gbígbéga ó wà lọ́kàn mi pípọ̀. bẹ́ẹ̀ bá wo àárín àwọn ilé iṣẹ́ àkàpá pátá èmi ló kó sólówà níbẹ̀ lè ń ṣàwórì níbẹ̀ o. bẹ́ẹ̀ni
bẹ́ẹ̀ni wọlé tó jẹ́ home present nílẹ̀ Àwórì ló tọ́ mi dùn mọ́ mi lẹ́nu pé a ti ń pọ̀ díẹ̀díẹ̀ àtàgbàbí àká àti lèmiṣe kínní àti ìyá Àwórì wọn inú mi dùn pé a ti ṣẹ̀ṣẹ̀ ń pọ̀ díẹ̀díẹ̀ wọ́n àtẹ̀ máa nà ká sóra pé lóòótọ́ Àwórì lèmiṣe MC Àwórì lèmiṣe kínní gbogbo ẹ ló ti wà lílẹ̀ Àwórì wà lédè kọ́lọ̀ wọn bá kí ṣàánú wa ìjẹ́ karùn-ún lọ́wọ́ owó ní gbó ní bá rówó àti ṣe sinimá ó kéré pípọ̀ jù ṣùgbọ́n mo mọ̀ pé bóníyàn kan bá ní òun máa ṣèrànlọ́wọ́ fún mi gẹ́gẹ́ bíi pé fóònù nọ́mbà mi rè wí wọ́n bá pè mí màá sọ ibi náà tí máa ṣe bá wọn ní kí wọ́n bá wọn màá la bá wọn nítorí pé a lè sọ pé kí bàbá kí wá bọ́mọ ọmọ ló wà lábá bàbá ẹ̀ gbogbo àwọn bàbá wa àwọn ẹgbẹ́ wọn àwọn ọ̀gbá wọn àwọn ìyá wọn àwọn àtiwá wọn àwọn ẹ̀gbọ́n àlóbìnrin ẹ̀gbọ́n àlọkùnrin lè bá lóun máa ṣèrànlọ́wọ́ kí èdè Àwórì máa parẹ́ nínú tíátà ṣíṣe inú mi á dùn púpọ̀ jù ìṣèmi lò kóso olólùfẹ́ àti má ṣe tíátà àwọn èèyàn pọ̀ nígbà Àwórì rẹpẹtẹ wọn pọ̀ yan lè má ṣe tíátà ṣùgbọ́n torí pé kò sówó là lè fi púṣẹ ara wa sókè òun ló jẹ́ kí gbogbo ẹ rí pẹ̀sẹ̀ rẹ̀ yìí ṣùgbọ́n mo mọ̀ pé lágbára Ọlọ́run kọ́lọ́ wọn bá kí tún kún àwọn lè máa ràn wá lọ́wọ́ kí kún wọn lọ́wọ́ ètò yìí kò ní kú lágbára Ọlọ́run ètò yìí ò lè kú olùrànlọ́wọ́ ń bọ̀ fún ètò yìí lè máa gbé ètò yìí ga jù ẹ̀ lọ náà máa ra tẹlifíṣàn fún wa lè jẹ́ pé gbogbo làbá máa ṣe lù Àwórì àwọn máa wò lélẹ̀ Àwórì yìí àwọn máa wò lé náà ẹ̀ libẹ̀ lágbára Ọlọ́run ó yìí ń bọ̀. ẹ ṣe Láwórì ẹ sì bá mi dúró sórí ìlà yẹn gbogbo aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ jẹ́ ká ranra wa lọ́wọ́ àmì bẹ̀ wá là kò sí ulí ìdùn tó yìí bá rí ẹnìkan lè mí gbìyànjú ká mi tiraka ẹ̀ ti jẹ́ èèyàn ẹ jẹ́ ká fara wa lọ́wọ́ sókè bí gbogbo abájọ wà lókè kódà á rọrùn ẹnìkan ní kó bùkátà wá bá ẹnìkan nílé àmì rọ̀ wá là ọ̀rọ̀ lẹ́gbọ́n lílà Àwórì sọ yẹ ká tó kò lórí ètò ìṣẹ̀yí ọ̀ fi nọ́mbà òun mú sóde ọ̀ fi síta fún gbogbo wa kí n tó padà gbé Láwórì wọlé ẹ jẹ́ kí n ká lọ sáré gbọ́ ìpolówó wa à ń padà bọ̀ kí náà. gbogbo ẹ̀yin èèyàn mi nílùú Ìgbẹ̀sà Èjìlá Àwórì Ẹ̀rìnlá Àwórì Ìsádà Àgbàrá títí lọ dé ìlú Bàdágìrì Àtàn Ọ̀tà Owódé títí lọ dé Ìrókò tẹ́ bá fẹ́ ra aṣọ ayẹyẹ ìgbàlódé lóríṣiríṣi àwọn aṣọ bíi Swiss lace dry lace àtíkù complete aṣọ òkè àǹkàrá jàlábíà fìlà gèlè ìborùn gíní àti ìlẹ̀kẹ̀ ọrùn lóríṣiríṣi fáwọn ọba àtàwọn òjòyè ẹ má wulẹ̀ dààmú jìnnà o ohun tí ẹ ń wá lọ sí Sókótó ti wà lápò ṣòkòtò yín ilé ìtaṣọ ìgbàlódé AAA Royal Store ní kí ẹ máa lọ wọ́n fìdí kalẹ̀ sí ọjà ọba Ifálóhùn Modern Market Ìdíọ̀kẹ́ Palace Ìdù Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0909 406 7821 lẹ́ẹ̀kan sí 0909 406 7821 AAA Royal Store ilé ìtaṣọ ìgbàlódé lóríṣiríṣi. AAA Royal Store ẹ lè bá wa gbéṣẹ́ fún ẹ bá wa dára dòwò pọ̀ pẹ̀lú wọn ọwọ́ àlíbẹ̀ àmì rọ̀ wá là ọlọ́fin àgbèwá kò ní bàjẹ́ fún wa kí ẹ ṣe jẹ́ ríwẹ́ àlejò mi ta lẹ́yìn ọ ṣì wà pẹ̀lú mi ní ibi Láwórì. ọmọ jẹun. ẹ ṣe ẹ kú ìdúró èdè yìí ìjẹ́ ọwọ́ ọmọ nílé ṣé ọ̀hún náà ẹ̀mí bá wọn sọ pẹ̀lú ìyàwó. sẹ́rí ẹ mọ̀ pé tìjú lílá ló máa jẹ́ fún ìwé mi lè ṣe Àwórì lèmi ṣe àtà kémi sọ̀rọ̀ Àwórì kémi sọ fún gbogbo àwọn bàbá wa gbogbo àwọn bá wa pé ẹ bá wa pèdè ilé èmi ń sọ lílé pọnyan ni o mò ń sọ lílé pọnyan gbogbo bí tí n bá lọ pápátá ni kí n ṣe èdè Àwórì kò síbi tí mo dé n bá máa kíyàn mi kéètè tó kí wọn tí wọn ní kéètè gbé nǹkan mi adáhùn lò èdè ẹ̀mí ò tijú pẹ̀lú ẹ torí èdè tó dán mọ́rán ni èdè tó ní gbogbo nǹkan tó yìnbó ní lórúkọ pátá l'Àwórì ní lórúkọ ẹ̀ ẹ worú mosquito ń sìn táwọn tó ń pè Àwórì lórúkọ tẹ lọ́tọ̀. ẹ yànnà náà fún wa ká gbọ́. ẹ rí pé oníkálukú àwọn kan pè yànmíyàn mú mọ́rí Àwórì á sọ pé mọ́rí ẹ rí pé gbogbo Ọlọ́run ọba ó pèdè Àwórì lè púpọ̀ jù so ṣùgbọ́n kọ́lọ́run ṣàánú wa ni àwọn ọmọ wa àwa la máa ràn wọ́n lọ́wọ́ la máa jẹ́ kọ́ ọmọ Àwórì yìí sọ gan
ìtorí pé ọ̀pọ̀lọpọ̀ òwe tá ń kàṣẹ̀ yìí kò ti sí èdè Yorùbá tààràtà líbẹ̀. bẹ́ẹ̀ ni àfò ìbò yìí ṣáálà. òyìnbó yìí ni ọmọ Àwórì ilé ò lè sọ Àwórì ilé máa gbọ́. mo rántí ìgbà kan lè ṣe fíìmù ọ̀kan aṣọ fífú. ògbólé ọ̀kan ọmọ sọ̀lọ̀ ní wà lílu òyìnbó London lọ. owó gbáwòrì rárá bí bá ti ṣe fíìmù líbí bí fíìmù yẹn bá ti dọ̀hún àwa lára kẹsẹ̀ tiẹ̀ ká la bọ́ sílé ọ̀rẹ́ ká má la wò ká má fi èdè irú tèmi pèdè. nítorí pé ó sọ kéfu àwọn ọmọ léwu àwọn ọmọ tó bí isi bọ́n bẹ́ẹ̀ ti rí mi nínú tẹlifíṣàn isi wọ́n á sọ pé your daddy ló ń kọ́ ọmọ isi wọ́n á sọ pé bàbá ẹ ti dé o isi ẹ̀yin ìdẹ̀kẹ̀rì ẹ̀ lè sòde ẹ wá gbọ́ èdè yìí bó ṣe àwọn ọmọ yẹn á máa bú bàbá yẹn pé a máa bú ẹ̀ bá ń pé yé ẹ yóò tẹ lè sọ ẹ wo kí bàbá yìí ṣe mí sọ̀rọ̀ ẹ làdẹ́ ń sọ yìí ó jù mí lọ. ìjọ ni màá rí wọn mo kàn rí wọn tó ń jókòó sí Ìṣàgá níbi ilé epo ọkàn lè Ṣàgá lè sọ̀rọ̀ lọ nígbà lọ́bẹ̀ kí mi lọ sí stúdíò nọ́mbà pé Àwórì ló ní irọ́ o àwọn jẹ́ pé ọmọdé yìí ṣé pé ọmọdé yìí ọmọ kékeré ló ń ṣe iṣẹ́ yìí èmi fàmì rí ló bá sọ gbogbo ìtàn yìí fún mi pé ọpẹ́lọpẹ́ tèmi ló jẹ́ kó gbọ́ Àwórì èdè mo ní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo ti mọ̀mọ́ olúwa ọkàn ó ti fìdí irú mi gbọ́. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká gbìyànjú pẹ̀lú àwọn ọmọ wa ẹ má jẹ́ kí n sú wa ẹ jẹ́ ká má bá wọn sọ torí àwọn ọmọdé yẹn bá dàgbà pátá báwa lè tìkù àwọn àgbàlagbà kan ti lọ ìlú Àwórì àwọn ọ̀kan ló tẹ̀lé wọn àwa náà tẹ̀lé àwọn kan wọ́n bá lọ tán bí ò bá tí sẹ́ẹ̀lì máa fèdè mọ́ kéde Àwórì sí máa exist. kò tẹ́ gbọ́dọ̀ kú èdè yóò gbọ́dọ̀ kú òun náà láṣẹ gbé gbogbo kinní ìkalẹ̀ pé a gbọ́dọ̀ máa sọ tọ̀tàn là àṣà wa ò gbọ́dọ̀ lọ. kò gbọ́dọ̀ lọ. ká má ti torí ayédáyé ọ̀làjú ká máa fojú egbò tẹ́lẹ̀. kò dáa kọ́ ló ń ṣàánú wa ni. àṣẹ ẹ ṣe Láwórì ẹ sì bá mi dúró sórí ìlà yẹn kéná ẹ sì bá mi dúró síbẹ̀ gbogbo aráalé èmi pẹ̀lú ọmọọba Adé Àdèlé Déndé Láwórì olórí ẹbí gbogbo Àwórì tilé tó kó pápátá ọ̀hún lájọ wà lórí ètò láti àárọ̀ yẹ láti jọ wákàtí mi fomi jomi torí ọ̀rọ̀ nọ́mbà lè fi pè wá sí òun lómi lọ lórí ẹ̀rọ alágbèéká wa ilé bá ń wò wá lọ́wọ́ live MTN ni wá ó wà ọ̀nà àti Airtel náà ẹ lè pè wá sórí nọ́mbà yìí lè bá òkè jẹ́ ẹ̀rọ ẹnìkan pè wá lé ẹ ìgbàlá mi ṣe ìpolówó lọ́wọ́ ẹ sì lè pè wá sórí nọ́mbà lèmi lọ lójú ẹ̀rọ alágbèéká bàbá lẹ́kùlá máa béèrè lọ́wọ́ ọmọọba Adé Àdèlé tí gbogbo àmọ̀ sí Láwórì ọ sì wà lórí ètò pẹ̀lú mi kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ mi níṣẹ́ aláìpadà lọ sọ́dọ̀ Mọ́nítà Aṣọ Òkè ẹ bá wa gbéṣẹ́ fún Mọ́nítà Aṣọ Òkè ọmọ wa là ọmọ tí wàá lè yé wà ẹyẹ àmì rọ̀ wá gbogbo ọ̀hún àlejò láàmì gbé wá sórí ètò yìí lọ́ọ̀mí ṣe lóge bọ́ bá gbọ́kùnrin wá fún un ní fìlà bá gbóbìnrin wá gèlè àti pèlé ọ̀sẹ̀ mọṣẹ́ ìdójú àmì ara lọ́ọ̀mí fàṣọ òkè dàṣẹ yìí kò tí kù síbì kan ẹ bá wa gbéṣẹ́ fún Mọ́nítà Aṣọ Òkè ọlọ́fin àgbẹ̀ wa kò ní bàjẹ́ fún wa ire wẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmárí o nọ́mbà lè pé Mọ́nítà Aṣọ Òkè sí òun náà ló ń wá lórí ìpolówó kíní wa yẹ ọlọ́fin àgbẹ̀ wa kò ní bàjẹ́ fún wa mo sì wà lórí ètò pẹ̀lú Láwórì. Naam. ẹ ṣe ẹ kú ìdúró lè wẹ́ ìṣẹ̀ yìí ṣé bí Ọlọ́run bá gbé olùrànlọ́wọ́ dìde sẹ́yìn nípa àlàyé lẹ́ṣẹ̀ fún wa wípé owó lè dáhùn sí ohun gbogbo àwọn eré ó ti wàlẹ̀ àbí ẹ̀ṣẹ̀ṣẹ̀ tó máa pò yẹ pọ̀ ni àbó ti wàlẹ̀ bámbámú. irọ́ sítórì wà lílẹ̀ lọ́wọ́ mi pápátá ìtàn wà lílẹ̀ ìtàn lè tán lílo Àwórì Àwórì ló lè tán àwọn bàbá náà ló lè tán Àwórì ló lè tán ìtàn kan tẹ̀mí gbé mi nínú Àwórì gan tààrà Àwórì fárẹfárẹ ìtàn Àwórì fárẹfárẹ wà lọ́wọ́ mi wẹ̀ ìtàn tó jẹ́ pé báwọn ọmọ wa bá dàgbà bọ́n bá bẹ̀rẹ̀ sí lè wò wẹ̀ wọ́n á mọ̀ pé lóòótọ́ ìjọba àwọn kan ló ṣàfọ̀njá àwọn kan ló ṣe Baṣọ̀run Ògúnmọ́lá ẹ jẹ́ kí n káwọn èèyàn mi nǹkan mi dìde pẹ̀lú mi kán jẹ́ ká ṣètàn Àwórì Ọlọ́fin Ògún fún mi lérè ìtàn lílá ni ìgbà làwọn bàbá wa máa kó lílé Ifẹ̀ lọ́hún gbà ní táwọn bàbá wa máa kó lílé Ifẹ̀ tó dáfá tó dá gbogbo ẹ̀ tán ní kí ifó kan kejì kágbókò awo lọ ó dáfá lọ́hún lóòótọ́
ó dẹ̀ gbọ́ ọ̀dẹ̀ ní kí n máa wo sóbí ká fi ṣẹbọ sí ó fà wo sóbí ṣẹbọ sí ó gbé sórí omi ó bẹ̀rẹ̀ sí ní tọ́ òjò lílá rọ̀ fún dídí ọjọ́ méje lójò yìí bẹ̀rẹ̀ sí ní rọ̀ ìgbà tójò yìí rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní lọ ó gbé kọ̀ sójú mi ó kàwé sínú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní lọ ń tọ́ lọ kí ń tọ́ lọ oríkì tó ń kì wá lílu Àwórì tọ́ ní káfọ́ pa wà káfà jẹ wà káfò gèdègèdè wà kọ̀dé lè ṣe rí ó ní oríkì yẹ ó níbi tí ìgbà tó gbó líbẹ̀ sí ní tẹ̀lọ́kọ̀ ó níbi táwọn ọ̀kan ti kọ́kọ́ rì ọ̀pá náà fi ń wa ọkọ̀ ó ní ìlú orúkọ ìlú yẹn ń bẹ ó wà láyé yìí ibi tó mọ̀ pa sí pé ẹ̀mú inú odò mú ọ̀pá yẹn mọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ojú bẹ́ẹ̀ wà ibẹ̀ wà gbà tí ẹ̀mú mú ọ̀lẹ̀ ó mọ̀ pé àpẹẹrẹ ọkàn lórí ẹ̀ ó mọ̀ àwọn ọ̀rẹ́ wà rẹ̀ fà ó ní kàn dúró síbẹ̀ káwọn má ṣe bẹ́ẹ̀ ó tọ́ tẹ̀síwájú tẹ̀lé ìrìn àjò ẹ̀ ó lè jọ ó tọ́ ìdè àwo ó tọ́ yọ padà ó tọ́ mi lọ ó tọ́ máa jẹ kí n fi ń wọkọ̀ kẹfì ń wọkọ̀ ìgbàlè délùú ọ̀kan àjẹtọ́ jábọ́ síbẹ̀ ó tọ́ wò pé àpẹẹrẹ ọkàn lè yí wa ìgbàlè ò ti sọ́pa tí ò ti sàjẹ̀mọ́ ó wá wò pé ògèdègèdè ọwọ́ ló ti kù tọ́lọ́ ń dá fún òun tí ò lè lọ òní bàbá náà bá kọ́wọ́ méjèèjì sọ ságbá mi kébẹ̀ sí lè wọ ọkọ̀lọ̀ tó ké wà lóòsì ké wọ ọkọ̀lọ̀ tó ké wà lóòsì kémi lọ lójú àgbà mi tíírítí ìtọ́nilájú tíírítí lè fi dé ṣe rí ibẹ̀ ní àwọn yìí ti lè tẹ́ kọ̀ọ̀kọ̀ lẹ́mí kátọ́ wọlé ibẹ̀ náà ń pèlè ru wa erin nílẹ̀ ọ̀kan wà nílùú ìṣeré lẹ́jọ́sí ògbóni yìí ló dé ká pa erin rẹ̀ ìtọ́ wà owó kọ́ ló ń ṣàánú wa jẹ́ ká ṣe tàn Àwórì. ẹ ṣe Láórì ẹ sì bá mi dúró a ní ìpè kan hello. ó gbére o ẹ bá wa slow o kí nílẹ̀ fi mí wò wá yẹ ó tọ́ mi àtọ́ mi tún gbọ́ lèyí ìpè yẹn ti rebété lọ́hùn Láórì. bàbá. mo gbádùn yín gidi ẹ ṣe ẹ kú mo mi gbọ́ yín. sẹ́rí ìtàn Àwórì ìtàn lèèyàn máa jókòó làwọn ọmọ àrọ́mọdọ́mọ àwọn lè òyìndáyé lè mí bọ̀ òun náà máa wò pé lóòótọ́ ọmọ bàbá bẹ̀rẹ̀ lọ́wọ́ Àwórì ọkàn sẹ́yìn pé kó ṣe jẹ́ lílẹ̀ Yorùbá ẹlòmíì ò lè sọ pé ọmọ Ilé-Ifẹ̀ tààràtà láwa Ilé-Ifẹ̀ láti wà bẹ́ẹ̀ni bàbá ńlá wa Ilé-Ifẹ̀ orírun wa Ilé-Ifẹ̀ ló wà mo ti wádìí gbogbo tàn yín mo ti mọ̀ tàn yín mo ti mọ̀ ó sì wà lílẹ̀ lọ́wọ́ yìí ó wà lílẹ̀ lọ́wọ́ mi àwọn lè sọ pé Òkè Ògùn láti wá wà láti Òkè Ògùn o àwa sọmọ Òkè Ògùn o ilẹ̀ Ilé-Ifẹ̀ tààràtà láti wá Ilé-Ifẹ̀ tààràtà láti wá ọmọ Ọlọ́fin Ògún fún mi lérè ọmọ Ọ̀rànmíyàn ni ọmọ Ọ̀rànmíyàn ni Ọlọ́fin Ògún fún mi lérè ṣùgbọ́n bí ọpọlọ ń bá ṣòwò a ṣètàn yìí gbogbo ìyá máa wò wọ́n ṣe ń wà fọ̀njá tó ń wo ẹfún ṣetán níwúrà náà máa wò kẹ́ á dàbí ìtàn tá a máa gbé pamọ́ síbì kan. ó dàwẹ́ ẹ sì bá mi dúró sórí ìlà ẹ̀kẹ́ náà mò ń mí bọ̀ hello. Ọlọ́run ló mi tó ẹ̀sìn mi bá wa sọ̀rọ̀. màálìkì ló mi bá sọ láti lu àgbẹ̀dẹ̀kì ní ìlú Ìlàjì. ó dàwẹ́ ẹ máa kí Láórì ló àjọ wà lórí ètò lálẹ́. àṣẹ àbá ẹkọ̀tò àpètò ìwúlì ní láti sọ sí ilé ìṣẹ̀lẹ̀ wípé ẹ̀kọ́ fẹ́ bá ògbóni wa Láórì bàbá wa ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ o. àmì gbọ́ yìí. ẹ ṣe àbá mi mò ń gbọ́ yín. màá bọ́ kí wọn lọ́kọ́ káàbọ̀ sí orí ètò kan fún ọjọ́ mẹ́ta ní ìyàgbọ́ òṣèré orí ọjọ́ mẹ́ta láì yan láti. bẹ́ẹ̀ni. àdẹ̀mọ́ ìṣubú ìṣẹ̀lẹ̀ àìlè jáde wọn gbogbo ẹ̀ tó ní jáde wọn àwọn ní aṣíwájú àwọn láàrin yìí jẹ́ nínú àwọn lè jẹ́ àtùpà fún wa láti nílẹ̀ ọ̀gbọ̀n nínú àwòṣèré. so àmọ̀ nǹkan ní ìṣẹ̀lẹ̀ kan tẹ̀ kọ́ sọ pàtàkì nǹkan ní ìṣẹ̀lẹ̀ fún wa láti nínú kálẹ̀ mọ́. ọ̀ ìsọmọ̀rọ̀ sẹ́yìn ọ̀nà owó gbogbo kúlí yẹ káwọn eré wàlẹ̀ láwọn máa gbé sóde ṣùgbọ́n kò sówó àwọn náà tó fi rún ṣàlàyé fún ìṣẹ̀ yìí o. Ọlọ́run àgbà gbogbo wa. àṣẹ. àìṣe wa ní ọ̀kan ní ìfara gbogbo nínú ìṣẹ̀lẹ̀ yìí jẹ́rí kì í ṣe pé àwọn ọmọ Àwórì ló lè kó àwọn alálè kó ilé pa àlọ́ lọ́wọ́ ọ̀pọ̀ àìṣe ra lọ́kọ́lá. ọ̀rọ̀ rí. àìṣe ra lọ́kọ́lá jẹ́rí ikúlé ọ̀dẹ ni pé jẹ́rí oníkọ́bọ̀ mọ̀bí tó bá jẹ́ ara gbọ́ pé irú àìbájọ́ ṣe pọ̀ yìí
lè dán mọ́rán bẹ́ẹ̀ ni. àdéṣọmọ ọmọ ìyá Yorùbá. bẹ́ẹ̀ ni. àìmọ́ra wa báyìí pọ̀ tó bá bẹ̀rẹ̀ pọ̀ tó náà tún mọ́ra wa àwọn olùmọ́ra wa. bẹ́ẹ̀ ni. so ẹ jẹ́ gbogbo ìwé ètò lẹ́nu kejì tèmi mo ìrànlọ́wọ́ lè gbà ní láti lè ṣe lórí ìgbàgbìyànjú. Ọlọ́run á gbà fún wa. ẹ ṣé ẹ ṣé kò ní bàjẹ́. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí o. àwọn kí àwọn náà ń dá lò. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́. kò ní bàjẹ́ àṣẹ Èdùmàrè. ẹgbẹ́ wa nílé ìpè mí gorí ara wọn lọ tún lò sí gbogbo kí àṣemí sọ̀rọ̀ ẹ̀ Láórì. mo ń gbọ́. ẹ ṣé ẹ kú ìdúró. lágbọ́ Ọlọ́run gbogbo á dáa gbogbo ada ìpè kan tó ti mí wọlé ẹ jẹ́ ká gbé ìpè yẹn náà ká tó gbọ́ kulé. hello. kí ti gbé o. ó gbére o ẹ máa wo. yes orúkọ tiwa ni Tọ́lání láti ìlú Ọ̀tà. Láwórì ló wà lórí ètò pẹ̀lú wa o. Láwórì ni wípé kí ni ìbáṣepọ̀ tó wà láàárín àwọn àti òyìnbó Àwórì. Òyìnbó Àwórì. bẹ́ẹ̀ ni bàbá Dẹ́yìndé nílùú Ọ̀tà. ẹ gbọ́ Láwórì. bàbá mi náà wà. ẹ gbọ́ kulé ògbóni èèyàn wa yìí sọ. mo gbọ́ wulẹ̀ ìyá yìí sọ mo gbọ́ sí ìbáṣepọ̀ pẹ̀lú àdárín mi àti òyìnbó Ọ̀tà. láti ló ń jẹ́ òyìnbó Ọ̀tà. oṣù ẹni gbogbo àjọ wà àjọ ń ṣe ni ọmọ àjọ ń ṣe ẹgbẹ́ oṣù ni. àjọ wà ní ANTP tẹ́tẹ́lẹ̀. àjọ wà ní tampan ìwé iṣẹ́ yìí ni. àjọ ń ṣàṣepọ̀ bẹ́ẹ̀ bá bèrè ràn mí lọ́wọ́ ẹ̀ àjọ ń ṣàṣepọ̀ ni àjọ ń ṣàṣepọ̀ dáadáa tó dánmọ́rán ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàárín àwọn méjèèjì eléré orí ìtàgé láàrin méjèèjì wa. ẹ ti gbọ́ àlàyé lọ́ọ́ ṣe fún yín kò ní bàjẹ́ Ọlọ́fin á gbé wa ṣeéṣe fún wa. ẹ ṣe fún ìdáhùnlẹ̀ bá fún yẹn. Láwórì. bàbá. àdúpẹ́ lọ́wọ́ yín lágbọ́ Ọlọ́run mú fẹ́ kẹ́ kọ́kọ́ fi nọ́mbà yín ẹ bá wa pè nọ́mbà yín fún gbogbo aráalé àtọ̀húnlíwàlẹ̀ yóò dí lọ mú torí ọwọ́ lè mí dùn yàn èèyàn mi fi sábẹ́ aṣọ ibi lọ́rọ̀ wa àdéṣẹ́ yìí a gbọ́dọ̀ ká máa poruku rẹ fúnra wa là kò ní gba dídákẹ́ mọ́. ẹ bá wa pe nọ́mbà yìí fún gbogbo aráalé ẹ yé nọ́mbà yìí ọ̀hún lè bá má ṣe ràn lọ́wọ́ lá o ẹ yé o. ẹ ṣe olóòtú Ọlọ́run á jẹ́ kí dábú yé o. àṣẹ Èdùmàrè. ṣe rí nọ́mbà tèmi ẹ jẹ́ kí kólíkálukú wa a lè wà lílé ẹ lè wà lí ìdálẹ̀ gbogbo ẹ lè wà lí ìdálẹ̀ ẹ kórè oko wálé pápátá ẹ lè kú sọ́nà bí èéfín. àṣẹ wa. agbára ọba tí ń jọ́ lọ́run. alálẹ̀ Àwórì a máa gbé ilé gbogbo bí kíbi lẹ̀ bá gbé wa ọkùnrin tó biri wa àlè tẹ́ agbára Ọlọ́run nọ́mbà tèmi rí wí o 080 355 34567. ẹ̀tọ́ bá wa tún mú lò ní jẹ̀lẹ́ńkẹ́. ẹ jẹ́ kí n tọ́ pé 080 355 lẹ́yìn ẹ 34567. òwúlé 34567 lẹ́yìn ẹ òun ló gbé yẹ. òwúlé gbogbo aráalé ti gbọ́ yẹ ẹ yé. sẹ́rí àwọn kan wà ẹ̀mí ìbínú àwọn kan wà ní máa dárúkọ kéèkì torí wọ́n ń gbìyànjú bọ́n bá gbọ́wù ọmọ Àwórì pé ọmọ Àwórì wọ́n ń gbìyànjú gan-an. sẹ́rí sàmánú bá SCDA ṣé àmọ́ pa Àwórì ni. bẹ́ẹ̀ni. àwọn káwọn ń gbìyànjú bọ́n bá ti gbọ́ kí ní ọkàn sọ́mọ Àwórì wọ́n ń gbìyànjú. ṣé àtọwárọ̀ bá ti tún la jẹ́ lílù bá. ẹ̀yẹ òtẹ̀ tí ṣe é sọ jàfọ́ authority. Ọlọ́run kọ́lọ́run bá mi ṣàánú ọba yìí ń gbìyànjú o.
ọba yìí gbìyànjú o kò fẹ́ gbọ́ pé kí ní ọkàn mi sọmọ Àwórì tẹ̀gàn ní ẹ o àfẹ́ lè bá máa parọ́ kò fẹ́ gbọ́ ṣùgbọ́n èrò pọ̀ jù lọ́rùn ẹ. àlẹ́ ìgbóyè tì Ọlọ́run kì í ṣàkóyọ. ẹ̀jẹ̀ káàkiri akóríire àwọn ọmọ Àwórì káàkiri akóríire pàtẹ́ lè lè rú ọba lè máa ṣe wẹ̀yìn. bẹ́ẹ̀ni. àkìrà oríire lílá ló jẹ́ fún wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run ṣàánú wa ni. àṣẹ Èdùmàrè. ẹ ṣe ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ làṣẹ Àdùmàrè. àgbèjòwò àgbèjọmọ fún gbogbo wa. àlùyọ láàmà máa lu ànílà àlùwọlẹ̀ gbogbo àwọn ọmọ Àwórì tí lè tó kó. kí ṣe máa jẹ́ eré wẹ́ inú tí wàá mi dùn ká ṣe mí rí yìí torí lógo alẹ́ jẹ́ kódà nígbà ní kọ́kọ́ máa ń pè mo kọ́kọ́ máa rí yín mo máa wò yín lórí fọ́nrán inú mi dùn títí lè jọ yín pé yé eléde wa rí àmì gbọ́ ti Jẹ̀bú àmì gbọ́ tẹ̀ gbá àmì gbọ́ ti gbogbo ẹ ṣùgbọ́n láàrin yẹn nìtọ́ di pé sáfẹ́ra kí mi ṣẹlẹ̀ kí dé ṣùgbọ́n a ti gbọ́ gbogbo àlàyé lẹ́ṣẹ̀ṣẹ̀ yìí pẹ̀lú ìdánilójú mo mọ̀ pé ọ̀hún èèyàn wa ń Láwórì aláàánú ti pọ̀nú wàṣẹ̀ yìí pẹ̀lú ìdánilójú mo mọ̀ wípé ọkàn sí yé gbogbo aláàánú gbogbo ọ̀hún lè máa gbé wa dìde Ọlọ́run á gbé òun dìde fún wa àdé ò ní ṣe kọ́kọ́ ní wa làṣẹ Èdùmàrè. àṣẹ àbámi gbogbo ọmọ Àwórì pátá lápapọ̀ ojoojúmọ́ àwọn bàbá wa sọ pé ojoojúmọ́ ni pátákó alápàtà ń forí gbọgbẹ́ gbogbo ọmọ Àwórì lọ́kùnrin lóbìnrin ní forí gbọgbẹ́ ayé tọmọtọmọ. àṣẹ. àwọn bàbá wa tó rìn síwájú wọn ní òkè òkè lẹ́múrú sí ọlá gbogbo ọmọ Àwórì á máa lọ sókè o. àṣẹ wá. àwọn bàbá wa tó sọ kínní ọkàn wọn sí àgbàrá kì í fòkòtò ìrì ayé o gbogbo ọmọ Àwórì ìrì ayé ò lè fò yí dá o. àṣẹ Èdùmàrè. ọ̀tọ̀ wa sọ kínní ọkàn wọn lójoojúmọ́ ní pátákó alápàtà ń forí gbọgbẹ́. mo tó rìpíìtì ẹ pé ọmọ Àwórì ọ̀kọ̀ọ̀kan àtòbírí àtọkùnrin gbogbo ṣọ́ọ̀bù táwọn wà lérú ẹ̀ yìí ọ̀hún lè forí gbọgbẹ́ ayé níbẹ̀ o. àṣẹ wá. Fúlàní wọn ò lè kó wa lọ́mọ lọ. àṣẹ Èdùmàrè. Ọlọ́run á ṣàánú wa o àti jẹ́ àti ọmọ wa lè bá wà nílé ìwé gbogbo various school tó bá wà pàpátá Ọlọ́run á bá jọ́ kọ́ lọ rí kọ́ bọ́ rẹ o. àṣẹ Èdùmàrè. àti jẹ́ àti mú wa ò lè bóyá o. àṣẹ wá. ẹ sì bá mi dúró ìpè kan wọlé ẹ jẹ́ kí n gbé ìpè ẹ̀kí náà. ẹ máa wo. hello. ẹ máa wo. hello ẹ bá wa slow kínílẹ̀ tó fi mí bò wá lọ́hùn yẹn àtọ́mí tọgbọ́ lè yí. hello. all right. ẹ mọ̀ òkìtì gbé níbẹ̀ o. ire ẹ sì ń bá wa sọ̀rọ̀ o. olóyè bọ̀rọ̀ kìíní. olóyè ẹ máa wo kí ti gbé o. kí ti gbé o. kábíyèsí o. ẹ kalẹ̀. kábíyèsí o. a máa kí Láwórì. omi gbọ́ yìí Láwórì mi gbọ́ yìí. Láwórì ẹ mọ́ o. ẹ kújọ́ mẹ́ta o. ọ̀nà gbére. àwọn ìrírí àríyìn àti sọ̀rọ̀ lórí ìsọ̀rọ̀ yìí lórí fóònù fún àwọn ìfojú kan àrí. ewu ní Ọlọ́run ló mí tó. Ọlọ́run a máa ṣàlékún. àṣẹ Èdùmàrè. ewu tí wà ló Láwórì sí Láwórì ń gbọ́ mi. ó ń gbọ́ yìí. mo ń gbọ́rọ̀ yìí. ó ń gbọ́ yìí. ẹ máa sọ̀rọ̀ yìí nìṣó Láwórì mi gbọ́ yìí. mo ń gbọ́ yìí. nẹ́tíwọ̀kì ẹ̀mí omi ṣe mọ́nà à ń gbọ́ yìí. hello mo ń gbọ́rọ̀ yìí. ó ní ọ̀pọ̀lọpọ̀ eré náà ti ṣe fáyífáyí jáde ṣùgbọ́n ìdá ìṣe àwọn eré ìdá ìṣeré ti fáyífáyí jáde à ń rí pẹ̀lú àwọn ọ̀gá àgbèlò wọn àwọn àsọmọ wọn àwọn òkòkò ọlọ́pàá wọn lẹ́tì bá já lẹ́tì bá ṣeré náà ń pè é ìkọ́ọ̀tì káòtì rí pẹ̀lú ilé àwọn gàbé. bẹ́ẹ̀ni òótọ́ ni ọ̀rọ̀ tẹ́. ìtorí bẹ́ẹ̀ bá ti bá àwọn gàbé ló wọ́n ṣeré àwọn òkú máa sọ wọ́n ṣeré orí ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rá wọ̀nyí láòtì rí kẹ́ ẹ̀ mọ bá wọn ṣeré mọ́ bẹ́ẹ̀ báyìí báyìí máa fi produce yóò báyìí yọ ẹ má súnmọ́ àwọn rábí wọn yẹn kọ́ ọ̀ máa rí yí káṣe rí pẹ̀lú wọn inú wa mi dùn pọ̀ jù ẹ má gbé súnmọ́ àwọn pípọ̀ yẹn káwọn máa rí pẹ̀lú wọn kẹ́ ẹ̀ máa jáde ká má sọ Àwórì yẹn kíkọ bó bá yá ohun tó ṣe lálákọ̀ọ́kọ́ ohun àtọ́ṣe Ọlọ́run yẹn oṣù ṣe ń bọ́ mi ìtorí
òtírí pẹ̀lọ́gàbé òtírí pẹ̀lọ́gàbé ló wọn mọ́ bọ́ọ̀ fi ṣe bàbá ọ̀ fi ṣe nǹkan tó fà á rí wí. ọ̀ fi ṣe gateman ọ̀ fi sáré pé ògùn àwórí yẹ ẹ̀ ń gbé yan ẹ̀ dára tó yẹ pé ẹ lè mọ bẹ̀rẹ̀ àdá ní ẹ̀ wá gbádá ẹ̀ ṣe gbé inú wa dẹ̀ ń dún pọ̀jù ká ṣe ń rí ìwọ́n iṣẹ́ ìkojú tí ẹ mọ ẹ máa tó ìgbà tí owó bá dé tẹ́ máa fi produce ti yìí ẹ má súnmọ́ ọ̀rọ̀ àwọn yẹn kára ẹ ò tí produce ti yìí dógò yìí yọ ìgbà tẹ tọ́ ti mọ̀ yìí tẹ ti ń súnmọ́ ọ̀rọ̀ àwọn yẹn tọ́ ti ń gbé jáde lẹ́yìn báyẹ̀. ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ ní ògo iṣẹ́ ògo. network. táwọn yìí ló bú kàn eré yẹ lẹ́hún yàgbẹ́ nínú lẹ́ẹ̀kẹ́ ògbóǹ tẹ́fẹ́ ọlọ́run á ṣe o ìwọ̀n ẹni máa bá ilé rẹ o. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn láwórí ọ̀ ń gbọ́ yìí. ọ̀rọ̀ tó gbolí sọ mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ jù sẹ́rí tó fà á jẹ́ kí n yànnà náà fún yìí sẹ́rí gbogbo ìgbà tẹ́ rí mi pẹ̀lú gbogbo wọn papọ̀ tá a jọ ń ṣàṣepọ̀ ẹ̀ a sì jọ ń ṣàṣepọ̀ tíírítí bí ìgbésẹ̀ yìí kẹ́hìn mi ṣùgbọ́n kí ni ọ̀kan tó ń ṣẹlẹ̀ rẹ̀ wí ìṣẹ̀lẹ̀ bọ́mọ mi bá dà gba gbogbo ìgbà yẹn ọmọ tàwọn káwọn ìpẹ́lí ìbẹ̀rẹ̀ ṣiṣẹ́ yìí rẹpẹtẹ àwọn ọmọ wọn ìkéré ṣùgbọ́n wọ́n ìṣẹ̀ yìí gbogbo páàtì táwa lè ṣe àwọn ọmọ wọn ti ń ṣe é n tó fà á rèé wí àwọn ọmọ wọn ti ń ṣe é iṣẹ́ pé bóyá ọ̀tẹ̀ ọ̀kan wà láàrin wa kò sí kọ̀kọ̀ kò sí ìjà kò sí wàhálà ẹgbẹ́ òkòṣù là ń ṣe bàbá mi náà jẹ́ ọ̀gá mi náà jẹ́ gbogbo wọn ló dẹ̀ nífẹ̀ẹ́ mi kò síbi tó ti pàdé mi àjọ máa ṣàṣepọ̀ ni àti bá ti pàdé wọn máa lọ kí wọn ni ṣùgbọ́n nǹkan tó ń fà á rèé wí iṣẹ́ rí gbogbo àwọn ọmọdé yìí oríkálukú ti wọ́n ti dàgbà bí wọ́n bá lówó lọ́wọ́ tí adáfu ọmọ oníkálukú ló ti ń lo ààrẹ oníkálukú ló ń promote ọmọ ààrẹ nǹkan tó fà á rè wí bí ọba sówó tèmi máa fi promote ara mi bẹ́ẹ̀ nìkan bá pè mí bí n bá rówó kémi ti ṣiṣẹ́ fáàmì èmi á máa pa wọn sínú iṣẹ́ mi àwọn èèyàn máa ní wọn. bẹ́ẹ̀ni so nǹkan tó fà á nìyẹn pé wọ́n á wò ó pé lóòótọ́ olórí lèmi ká mi wà níbi kan so ló fà á pé wọ́n ti mọ ìwé àwa ń sìn ó ní irú iṣẹ́ tẹ́ bẹ́ẹ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ó ní irú iṣẹ́ tẹ́ ti lè rá wa ń bẹ̀ torí iṣẹ́ tí ó yẹ pé kò sẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan níbẹ̀ lè rá wa lé náà nǹkan tó ń fà á nìyẹn. ya fọ́nrán kákan bá òun wà nú ẹ ṣá. rárá o nǹkan tó ń fà á ọ̀rọ̀ tó gbélé ẹ sọ̀rọ̀ dáadáa ni pé òun rí wà pẹ̀lú àwọn ìgbà yẹn gbogbo ìfẹ́ kanísà ìfẹ́ yẹn náà lẹ̀ sì wà ṣùgbọ́n wọ́n ẹsẹ̀ bí ò bá sówó lọ́wọ́ ènìyàn ẹ má jẹ́ ká parọ́ fún wa bí ẹ bá wá lèmi lèlè ká jẹ́ olíbí lèlè bó tọ̀dọ̀ la kó jẹ́ olíbí lèlè bó tọ̀dọ̀ tó la kó tó wá jẹ́ olíbẹ́ wọ́n bá pẹ́ tírí tí wọ́n ṣẹ̀ máa yẹra pé èmi lò kó so ló ń ṣe. bẹ́ẹ̀ni. bọ́n bá ń pè síṣẹ́ bá ń pè síṣẹ́ bí wọ́n kẹ́ ọ̀bá ló lọ kápọ̀ síṣẹ́ kò ní má lọ sí kò ní má lọ wọ́n á pa ẹ́ ti pé àwa náà ti ń pè láàjọjọ kó kẹ́ gbìyànjú ká tẹ̀ ṣọ̀kan. nǹkan tó ń fà á nìyẹn. lágbá Ọlọ́run àṣírí gbogbo wa ò ní tú òkè náà máa lọ. aláàánú àdìde nínú ilé àgbé wà yìí sẹ́yìn aláàánú àdìde gbogbo ẹ̀yà aráalé ẹ sì bá mi dúró láwórì ẹ sì bá mi dúró sórí ìlà ẹ̀kẹ́ náà gbogbo aráalé ọ̀rọ̀ lẹ̀ ti gbọ́ yìí àlàyé lẹ̀ gbọ́ yìí o ọ̀tọ̀ túṣu dèsàlẹ̀ kòkò fún wa gbogbo òun lọ ti mí ń pè òun sérélì yẹ gbogbo òun náà ló ti mí fọmọ òun sókè ọ̀fẹ́ kówó lékìtọ́ lọ sóde mọ́ àwa náà ẹ jẹ́ ká gbárùkù tí kù tiwa o ẹ jẹ́ ká pọ́nkú wa lé ọmọ wa rèé ògo wa rèé o gbogbo ohun Àwórì kì í ṣe òun lè kó ṣó àárín bàbá wa Arẹ́gbẹ́ ní rédíò Lagos ọ̀hún náà wà níbẹ̀ ìṣẹ́jú mélòó lọ́mí lò lórí ètò òun a sì rí àwọn ẹ̀yà yòókù lè jẹ́ pé omi lo wákàtí Ọlọ́run kẹwàá jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká pọ́nra wa ẹ jẹ́ ká gbéra wa lọ sókè ìyá Àwórì ìhò kẹwàá bẹ́ òdùdù gbẹ́rẹ́dù tí wọn ò tẹ̀ tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ètò ohun èdè Àwórì lọ́sẹ̀ mi sọ níbẹ̀ kí ìbí ṣe wá l'Àwórì a lè ṣe jù yẹ lọ́jọ́ òun lé ọ̀hún ẹ̀yà yòókù àmọ́ kọ́ ṣe mí ṣe sí lórí ètò ohun ogbó ẹ jẹ́ ká pọ́n kú wálé Ọlọ́fin àgbè wá ṣeéṣe fún wa gbogbo ọmọ Àwórì Gàfárì ó wà ní Bond FM ọ̀pọ̀ bẹ́ẹ̀ gbó yan ọgbọ́n ọmọ Àwórì ní mi ṣe ètò lórí rédíò gbó ẹ jẹ́ ká pọ́n kú wálé ilé kò sí ká máa ṣe títí ilé là máa bọ̀ sí Ọlọ́fin àgbè wa kò ní bàjẹ́ fún wa o Láwórì bàbá
mo dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò yìí lẹ́ẹ̀fi sílẹ̀ fún wa lálẹ́ yìí. àjẹká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. lágbọ́ Ọlọ́run àṣepẹ́pẹ́ àjọṣe wa ò ní bàjẹ́ o. àṣẹ àbámi. mo mọ̀ pẹ̀lú dánilójú mo mọ̀ pé ìpè ayọ̀ lèyí láṣetò yìí ẹ gbà pé ayọ̀. àṣẹ àbámi. lágbọ́ Ọlọ́run gbogbo Ọlọ́run máa lò fún wa Ọlọ́run á gbé ohun dìde. àṣẹ o. a ò ní ṣe lásán. ẹyẹ o mo kí yín gidi gan. ẹ jẹ́ ká mú tàn Àwórì lọ́kùlọ́kù kó dùn tàn Àwórì ṣe kókó fún àwọn ọmọ wa. ẹyẹ ó wà lọ́wọ́ mi ń wù mí ṣe ẹyẹ ẹgbà mi ó wù mí kí à ń ṣe ṣòwò kékeré ni màá fi ṣe. mo mọ̀ pé pẹ̀lú ìrànlọ́wọ́ gbogbo ọmọ Àwórì pátá á ṣe é ṣe fún wa. bẹ́ẹ̀ni. nítorí bá a bá ṣerú ìtàn ìjáde náà tẹ máa mọ̀ pé àwọn lè náà ṣe máa mọ̀ pé lóòótọ́ Àwórì oṣù ẹlí gbogbo àwa aṣẹlẹ̀yàmẹ̀yà. bẹ́ẹ̀ni. alẹ́ bá wa jalè kò dì bá wa jalè kò dì á parí ẹ̀. à yanjú ẹ. fáwa iṣẹ́ lẹ́kàn lè wá bá a dá sí ìlú wa. kọ́lọ̀ ń ṣàánú wa àtijọ́ ti mú gbogbo ọ̀lẹ́ nira o. àṣẹ Èdùmàrè ẹ ṣe láwórì pẹ̀lú ìdánilójú bàbá tó pè yìí ẹ jẹ́ wa. lágbára Ọlọ́run. ẹ ṣe kẹ́ tó ń lọ mo ń gbọ́ yín. ìlú mi ò ní bàjẹ́ ìlú mi ìlú Àwórì ó dára ó lẹ́wà púpọ̀ kò síbi tí mo lè lọ nílé ayé mi ò ní fèdè ìlú mi ní fèdè Àwórì sílẹ̀ láìsọ kò síbi tí mo lè lọ mi ò ní fèdè Àwórì sílẹ̀ láìsọ o. ó dáwẹ́ ẹ tó bá mi pe nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí kí ẹ tó kò lórí ètò yìí. ẹ ṣe lẹ́tọ̀ 080 355 yes 34567 080 355 34567. ẹ ṣe nọ́mbà Aláwórì kò ní bàjẹ́. àṣẹ àbámi. ire lójú owó mi rí ire lójú gbogbo àwọn màmá rí o. àṣẹ àbámi. ẹ ṣe o ire o. ẹ ṣe. ẹgbẹ́ wa nílé a jẹ́ ibi la máa rí ti alẹ́ yìí dé mọ́ rèwé àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí darapọ̀ mọ́ wa lórí ètò lè alẹ́ yìí èrò pọ̀ rẹpẹtẹ má bínú gbogbo ibili yẹ ká ti máa rí yé gbogbo ẹ̀ halibila Ọlọ́run á kún wa lọ ṣiṣẹ́ ọgbọ́n láfi mí ṣe Ọlọ́run fi àgbè wa kò lè bàjẹ́ èrò pọ̀ gbogbo ẹ̀yin darapọ̀ mọ́ wa lálẹ́ gbogbo ìpátá láàrí gbogbo ìlàrí yèyé bọ̀rọ̀ kìíní àṣàbí ẹ̀yin náà ẹ wà pẹ̀lú Janet Ọmọ́tọ́lá Prince Kenny Akínòsí gbogbo ìlú darapọ̀ mọ́ wa ní alẹ́ yìí Adéfowó pé orí owó ẹ̀yin náà ẹ wà pẹ̀lú wa ní orí ìlà gbogbo Prince Bẹ́yòkú gbogbo ìlú ń wò wá lọ́wọ́lọ́wọ́ Kamorudeen Ojúkó Ògbóni Ògbóàtọ́ kò ní bàjẹ́ bákan náà Seliu Moruf ẹ̀yin náà ẹ̀ ń wò wá lọ́wọ́ Raji Ismail gbogbo iná ló wà pẹ̀lú ọmọ arówó lò bí òyìnbó gbogbo iná ló wà pẹ̀lú wa Ọ̀jẹ̀kúnlé Saheed gbogbo iná ló wà pẹ̀lú wa èrò pọ̀ lórí ìlàlẹ́ alẹ́ yìí èrò pọ̀ lórí ìlà Shakiru Agbábíàká gbogbo iná ló wò wá lọ́wọ́lọ́wọ́ Ọláwálé Nureni gbogbo yìí náà Prince Adéṣọlá ẹ̀yin náà ẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ Àjíkẹ́ gbogbo iná ló ń wò wá èrò pọ̀ Alhaja Shakirudeen Alágbé gbogbo yìí ló wà pẹ̀lú wa Olúwaṣeun Daniel Bọ̀rọ̀kìnní Latif Ọlọ́ládé gbogbo yìí gbogbo ẹ̀yin láò lè dárúkọ èrò pọ̀ lè darapọ̀ mọ́ wa lè ní àjọṣe wa ò lè bàjẹ́ kó rọrùn kéèyàn fi dátà wókú láàmì ṣe yìí àkọsẹ́là pàápàá wa lè bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà lè yí ìyẹn kò tí ṣe sọ Ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa ire lójú owó mi rí ire lójú gbogbo àmàrí o akí gbogbo má fi àsìkò yìí kí ẹ̀yin ládéládé ẹlẹ́gbẹ́dá lọ́ọ̀ṣẹ̀ṣẹ̀ gbọ̀pá àṣẹ gbogbo yìí láàkí ẹ̀pẹ́ lórí àpèrè yìí o kábíyèsí ẹ̀sìn ọba àjòkó pẹ́ bákan náà mò ń fi àkókò yìí kí ọlọ́jọ́ ti lú ọjọ́ fún ìpalẹ̀mọ́ ayẹyẹ tọdún mẹ́wàá ìyẹn náà wà lọ́nà gbogbo àlọ́ máa péjú ṣe bákan náà mo kí kábíyèsí ọlọ́ta tìlú Ọ̀tà ọba láńlẹ́gẹ́ ọlọ́ta mo kí yí ẹ̀yin náà kú palẹ̀mọ́ ayẹyẹ tọlọ́dún mẹ́ta ọjọ́ Monday ti ọ̀túnla ajé gbogbo àlọ́ máa jọ wà bẹ́ẹ̀ kọ́lọ́run dẹ̀ mí wá sí ẹ pẹ́ fún wa lórí àpèrè yìí o ẹ̀sìn ọba àjòkó pẹ́ ní báwọn náà jà wàràwàrà gbogbo ẹ̀yin ládéládé ilẹ̀ Àwórì pátá ẹ̀sìn ọba àjòkó já ẹ gbó ká tọ́ ẹ gbó títí ká jọ kí ẹ ṣe jẹ́rìí wẹ àlígbó ìtù ìlàṣẹ Èdùmàrè
lálẹ́ yìí a jẹ́ ibi ní àmàrí ti alẹ́ ìdémọ̀ rèwé lágbọ́ Ọlọ́run líjọ́ mẹ́jọ máa wà lórí ètò yìí pẹ̀lú ọ̀jọ̀gbọ́n àwọn ọmọ wa lílé Àwórì gbogbo awuyewuye lì mí lọ lọ́tún lòsì ogbó ọmọ àdàwà mọ̀ ohun bìkan ọmọ àdàwà mọ̀ bìkan ká pín wáyé lẹ́yẹlẹ́ gbogbo ẹ̀ látọ̀ máa gbé yẹ̀wò lórí ètò yìí líjọ́ mẹ́jọ kọ́lọ́run dẹ̀ mí wá sí máa wà lórí ètò yìí pẹ̀lú àlejò pàtàkì méjì lájọ máa gbé ọ̀rọ̀ yẹ̀wò kọ́lọ́run dẹ̀ mí wá sí tó bá di ọ̀sẹ̀ lè máa tẹ̀lé máa wà lórí ètò yìí pẹ̀lú ọ̀hún bàbá wa lè jẹ́ our president àjọ wà lórí ètò yìí Àwórì Welfare Association of Nigeria lágbọ́ Ọlọ́run kọ́lọ́run dẹ̀ mí wá sí èmi pẹ̀lú ògbóniyẹ lájọ máa wà lórí ètò yìí lè èyẹ máa bọ́ sí oṣù lè mí bọ̀ kọ́lọ́run dẹ̀ mí wá sí mo kí ọba mo kí ìjòyè mo kí ládé mo kí gbogbo ẹ̀yọ ọ̀tọ̀kùlú ìlú baálẹ̀ olórí àjọṣe wa ò ní bàjẹ́ mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa lórí ètò yìí ká ṣe mí rí yìí ọ̀hún kan ló ní ká máa nìṣó ọ̀hún kan ló ní ká máa nìṣó lágbọ́ Ọlọ́run àjọṣe wa ò ní bàjẹ́ gbogbo ẹ̀yin lísẹ̀ mi gbó kí ètò yìí lọ wájú ilé àtọ̀nà yóò ní bàjẹ́ o ilé àtọ̀nà yóò ní bàjẹ́ o tọ́rọ́kọ́bọ̀ owó lá o ká dúpẹ́ lọ́wọ́ òun lè mí ṣe o gbogbo kẹ́ṣe mi rí wa wò yìí kò sí ná ẹ mọ rúùlù lágbé wà ẹ mọ dátà tìlú bí òjò tòkè lọ́hún Ọlọ́run á kún gbogbo alọ́wọ́ ṣiṣẹ́ làṣẹ Èdùmàrè àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yẹ láti lẹ́yìn wa Mr. Cameron Dino Òjòlówó Adébáyọ̀ Ibrahim Jamiu Prince Kenny Akíòsí Mr. Olúwatósìn Babátúndé Àrẹ̀mọ Olúkòsọ́kọ̀ gbogbo yìí làkí ọba Láńlẹ́gẹ́ Ọlọ́ta tìlú Ọ̀tà ọba Òyèkàn Alápá tìlú Àpá gbogbo yìí làkí ọba Dr. Abraham Oyíkìlú kéèkéné onímèké tìlú mèké àkíyé gbogbo àfihàn àtàrà yìí kí gbogbo ọba ilẹ̀ Àwórì pápátá àjọṣe wa ò ní bàjẹ́ ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn wa akẹran onímọ̀ọ́bá ẹkùn ọmọ akẹran tí ń jẹ́wé gbígbé Razak Aliu Adisa kẹ́mi ọba pẹ́ ẹ ṣé pẹ́pẹ́pẹ́ làṣẹ Èdùmàrè àdúpẹ́ lọ́wọ́ Alhaji Isiaq àkí gbogbo yìí Alhaji ẹni Ọlọ́run mọ̀ Mrs. Dasliva Yalekan gbogbo yìí làkí Alhaji Balekis Adétutù Akínyòsí Olóyè Saheed Olùsí gbogbo yìí làkí Alhaji Kẹ́hìndé Sàákà aṣojú Ọlọ́ta Ògbóni àjíǹdàrà máa jẹ́ àṣẹ pẹ́pẹ́pẹ́ o Adéwálé Quadri Lawal ọmọbáwọlé gbogbo ilá kí Ayọ̀délé Ògúnbíyì Igwe CCC Epsiba International lè ìjókòó lọ́hún lẹ́múlé sí ìjọlọ́hún á máa tẹ̀síwájú olùṣọ́ àṣẹ pẹ́pẹ́pẹ́ àjọṣe wa ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè mọ́nítà aṣọ òkè ẹ bá gbéṣẹ́ fún mọ́nítà aṣọ òkè ọmọ wa là bẹ́ẹ̀ bákan náà kẹ́ṣe ń ṣe ẹ bá dòwò pọ̀ pẹ̀lú AAA Royal Store ẹ bá gbé ẹdùn pọ̀ pẹ̀lú ọ̀hún wà lé ìdí ọ̀kẹ́ lọ́hún ní ọjà ó wà níbẹ̀ ẹ jẹ́ ká pọ́n kú wa lé Ọlọ́fin àgbèwá kò ní bàjẹ́ fún wa ire wẹ́ẹ̀ lójú owó mi rí èrè lójú gbogbo àmàrí o mo wá dúpẹ́ lọ gbogbo ẹ̀ lè ti fàáyélẹ̀ káwò wá lẹ́ẹ̀kan sí o àjọṣe wa ò ní bàjẹ́ mo kí gbogbo àwọn òṣìṣẹ́ ilẹ̀ Àwórì látòrí ọkùnrin dóbìrì pápátá ọ̀gá mi Akínyòsí Jamiu gbogbo kí ṣe mí yọ̀ yìí ọ̀hun ló ní ká máa nìṣó àjọṣe wa ò ní bàjẹ́ àṣẹ pẹ́pẹ́pẹ́ ìgbàlẹ́ bá dájú yìí lọ ọ̀lí fi rántí wa lé nínú ibojì làṣẹ Èdùmàrè ajẹ́bi ní màríta lẹ́yìn mọ̀ rewé ìmọ̀mọ́ iná láwọ̀ Abíọ́lá Babátúndé ọmọ oníbẹ̀kú àgbò àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ gẹ̀dẹ̀gbẹ̀dọ̀ ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sàmàlé ọmọ níkọ́ ọ̀dájú òmẹ́ni ọ̀wọ̀ mọ́ ní tírítí díjọ́ mẹ́jọ látọ̀ máa pàdé lórí ètò yìí ire wẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmàmà rí o ó dàárọ̀ òrùn àyọ̀lá máa sùn ire o.